Ah, ó tó gẹ́ níbi tá a bá dé yìí, ó ti tó gẹ́. Security alert, security alert, security alert, security alert, security alert, security alert. Ọmọ Yorùbá, ó ti ṣẹlẹ̀, àṣírí ti tú, àṣírí ti tú. Ọmọ Yorùbá, mo kí gbogbo wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń lórí ọ̀fẹ́ láti máa wò mí káàkiri àgbáláyé. Ọmọ Yorùbá, àṣírí ti tú. Bẹ́ẹ̀ mo sọ fún yín, ohun tó fa ìjínigbé, ìgbénipa, ìgbénigbowó, ìgbéni tipátipá fi bá àwọn ìyá wa, ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa tọ́jú obìnrin, ìfipá bá wọn lò, ó tó gẹ́. Alùbàtà kan kì í dárin. Òòṣà bó lè gbè mí ṣe ni gbèsè bá mi. Ọmọ Yorùbá, ẹ lè believe pé ohun tí ò tó nǹkan kan làwọn kan ṣe torí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lọ́yọ̀ state torí nǹkan àlùmọ́nì, torí nǹkan àlùmọ́nì. Ẹ wá ń gbẹ̀mí àwọn èèyàn, ẹ ń fẹ̀mí wọn ṣòfò torí ẹ fẹ́ kówó jọ, ẹ fẹ́ kó ọrọ̀ jọ. Èyí dán that way. Táwọn baba ńlá baba tiwa tó bá jẹ́ ọ̀kánjúà ni, àwọn ò lè bá nílẹ̀, á lè bá. Táwọn baba ńlá baba wa tó bá jẹ́ alájẹfẹnunulẹ̀, á lè bá kankan. Táwọn baba ńlá baba wa tó bá jẹ́ ajẹun tọ́nú àwo, àwọn ọmọ òní, ẹ̀yin tẹ́ jẹ́ baba ńlá kú bàbá wa, ẹ ní dé bá wọn kẹ́ rí nǹkan jẹ. Àwọn bàbá wa ọmọlúàbí ni wọ́n sì ń hùwà ọmọlúàbí. Òun ló fà á tí àwa ṣe ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tá à ń jẹ lénìí pé a jẹ́ ọmọ Yorùbá. I'm proud to be ọmọ Yorùbá. I'm a proudly Yorùbá guy, Yorùbá boy, Yorùbá whatever Yorùbá Oòduà. Tested okay. Ọmọ Yorùbá, ó ti ṣẹlẹ̀, àṣírí ti tú. Ó ní plan kan táwọn olórí burúkú ọmọ Karambani tó fẹ́ ṣe fún wa nísìnyí. Àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí ènìyàn, àwọn ló ní ká pariwo síta kí gbogbo ayé kó mọ ohun tó ń lọ. Mi ì tí ì sọ ohun tó ní kí wá pariwo gangan o. Eléyìí tí mo kàn sọ yẹn, mo kàn sọ yẹn lápò ara mi ni. Ohun táwọn bàbá wa ní ká pariwo fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ohun ẹ̀jẹ̀ fẹ́ sọ yìí, mi ì tí mẹ́nu bà. Ẹ má gbàgbé, bí bá ṣe ń sọ̀rọ̀, ẹ máa comment sí comment section. Ó wà very very extraordinary important torí pé fídíò tí mo fẹ́ ṣe yìí, mi ì dédé wá ṣe é. Ó ní àwọn táwọn instruction ti wá tí mo fi ṣe tówó níbi tí fídíò yìí lọ tí n bá parí ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe aláwọ̀ wa, tí wọ́n ń ṣe elédè wa, tó bá tẹ̀ gba translator kó translate nǹkan tí mò ń sọ, kò lè translate 100%. Ṣùgbọ́n tẹ́yin bàbá wa, ìyá wa, tẹ́ bá ń bá wa ṣe follow up, bí mo ṣe ń sọ̀rọ̀, tẹ́ ń tẹ lẹ́yìn ní comment section, tẹ́ ń sọ oríṣiríṣi, níwọ̀n gbà tí fídíò wa tó máa dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé, bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, bí translator lè gbé gbogbo ẹ̀ ní 80%, tó bá wo comment section, nǹkan tí mò ń sọ ó máa yé wọn in 100%. Ìdí nìyẹn tí comment ṣe wà very very important. Tá a bá ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí bàbá àti ìyá wa, ẹ máa ń rò pé bóyá tẹ bá comment pé bí bẹ́ẹ̀ láti máa rówó sí, irọ́ ni o. Comment kan wà fún clear verification kan téèyàn ṣe, clear proof pé ohun tó sọ̀rọ̀ pa ẹ̀. Ọmọ Yorùbá, ẹ já bẹ̀rẹ̀ sí ni máa kọ sí comment section wípé bàbá wa lórí Sunday Igboho, representative wa ni wọn kì í ṣe ọ̀daràn, wọn ń ṣe àdàlúrú. Iru Ekun tẹ́dẹ̀ ń wò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú ọmọ Karambani tó ń pe àwọn ní Fúlàní kàbá yìí, mi ní parọ́ fún yín, wọ́n ti tẹ́ bá gbọ́ petition ayé àtọ̀run lọ kọ mọ́ Iru Ekun internationally ní àwọn western world àtàwọn community, international community. Ṣùgbọ́n inú mi wá dùn pé bó ṣe ń mú lẹ́tà
tó fẹ́ fi ba tiwa jẹ́, bó ṣe ń mú petition tó fẹ́ fi ba tiwa jẹ́, bó ṣe ń mú débẹ̀ báyìí dead on arrival ni, because àwọn people ìwọ̀n mọ tó ń lọ wọ́n ní satellite. Kò sí ìlú tó wà láyé tí United Nations máa rí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀, either through satellite or through àwọn èèyàn wọn tó wà on ground, tó wà ní grassroots, tó ní very good 24 hours communication 247. Ọmọ Yorùbá now àwọn olórí burúkú ọmọ Karambà ni wọ́n ti lọ ṣe ìpàdé nísìnyí báyìí. Ọ̀nà tó tún fẹ́ máa fi pa wá ó jẹ́ ọ̀nà tó jẹ́ wípé tá a bá ṣọ́ra ní rọ́gbọ́n dá sí ju pé ká kú lọ. Mi ò ní kú, ìran mi, ìyàwó mi ò ní kú, ọmọ mi ò ní kú, èmi fúnra mi ò ní ṣánkú. Ẹ̀yin tẹ́ ń wò mí náà tẹbítẹbí taratara yín ẹ̀ ní ṣánkú, ẹ̀ ní fòṣánlẹ̀, gbogbo ti jẹ tọ̀lọ́. Now nígbà táwọn olórí Fúlàní tó wá gbogbo ọ̀nà láti make sure wípé wọ́n stop Iru Ekun, wọ́n stop olóyè Sunday Igboho, kí ló wá ṣẹlẹ̀? Wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́nwó káàkiri, wọ́n fọ́nwó káàkiri. The last time owó tó fọ́n is about $60 million. Wọ́n tún ti fọ́nwó míì sí lẹ́nu àná sí èyí, wọ́n tún ti fọ́n àwọn owó kan síta. Àwọn tí wọ́n gbà the other time wọ́n gbà nísìn. Iṣẹ́ ọ̀rọ̀ ni kí wọ́n ṣe, wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní criticize, kó máa castigate, kó máa fi ọ̀rọ̀ ẹnu fi destroy ọ̀kadà àwọn people wa àtàwọn èèyàn wa fún ara wọn, kó máa fi ẹnu bà tiwọn jẹ́ lójú gbogbo ará ìlú, lójú gbogbo àwọn ènìyàn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo báyẹn ń ṣe it's all dead on arrival. Nísìnyí lára àwọn ìdí tí mo ṣe jáde láàárọ̀ yìí, alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó lọ sórí àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbẹ̀, ọdẹ apẹran, ọdẹ apẹja. Torí wọn gangan ni information yìí ti jáde, torí pé bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, owó bàbá dání, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí nǹkan náà rí ẹmu ẹkì ẹran bí rẹ̀ kọ́, àjẹ ẹran bí rẹ̀ kọ́. Ládé bàbá wa láàfin ládé adé aládùnkún lágbà fáláàfin, má dẹ̀ òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà, kábíyèsí olúwa mi Ìgbòho, kábíyèsí olúwa mi Ìgbòho, kábíyèsí olúwa mi Ìgbòho. Iṣẹ́ ń tẹ̀síwájú. Ọmọ Yorùbá, àwọn olórí burúkú kan wọ́n ti introduce àwọn ọ̀nà tó fẹ́ máa fi pa wá nísìnyí. Introduction ni wọ́n lò, wọ́n introduce GMI àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣá, oúnjẹ tó jẹ́ pé artificial ni, kò wá ṣe GMO, kò ṣe orí GMO ni mò ń lọ o, but inú nǹkan tí mo fẹ́ sọ yìí, GMO náà ó ní ipa tó kó níbẹ̀. Àwọn olórí burúkú Fúlàní wọ́n ti lọ, a gbọ́ pé ìyẹn àwọn Fúlàní kàbà ẹ̀yẹ terrorist yẹn, wọ́n ti lọ import food explosion, artificial food explosion, tó jẹ́ wípé for example sí ẹ̀dẹ̀ kìlọ̀ fún àwọn bàbá wa tẹ́ ń lọ sóko, tẹ́ ń pa ẹran, tẹ́ ń pẹja, ohun tí ò bá ti jẹ́ ti yín, tẹ́ bá ti ń lọ sóko tàbí tẹ́ ń todò bọ̀ tàbí ẹ̀ ń ṣe kọ̀ọ̀kan kò bá jẹ́ láàrin ìlú, ohun tí ò bá ti jábọ́ lọ́wọ́ ẹ̀ má mú. Ẹ gbọ́, ohun tí ò bá ti jábọ́ lọ́wọ́ ẹ̀ má mú. Ẹ rí i pé nígbà kan mo jáde síta, mo ní àwọn olórí burúkú yìí wọ́n tún ti ń ṣe electrical explosion, tó yẹ pé wọ́n á kọ́ ní kó jọ kò jẹ́ káwọn plug fóònù sílé àbí kankan, ṣorí tó bá plug fóònù yẹn tó máa kúrò bẹ́ẹ̀, ọ̀ lè lo 5 minutes ó máa di ewu lẹ́sẹ̀kẹsẹ̀. Gbìm, you heard me right, tí mo sọ náà yìí.
ohun tẹ́ gbọ́ ni mo sọ. Bóyá ìwọ kan ẹbí wá ń pa ẹ́, ó wá ń lọ lọ́nà, òun lọ lọ́nà oko ọdẹ, òun lọ lọ́nà oko, ó wá rí máńgò nílẹ̀ńlẹ̀, ó ti dèwọ̀ o, má mú nǹkan jẹ nínú igbó mọ́, dẹ̀ má mú nǹkan jẹ mọ́ nínú fọ́rẹ́stì nísìnyí because àwọn nǹkan tí wọ́n rí tó rí bí oúnjẹ yẹn, ikú tó máa pa ẹ́ nìyẹn. Kò ń sọ̀rọ̀ poison òun kọ́. Tó bá tiẹ̀ jẹ́ yẹn ni, ṣèbí wọ́n á sáré dú ẹ̀mí ẹ̀, wọ́n á fún lẹ́rọ̀. Àìmọye ẹni tó jẹ́ pé á máa wo poison báyìí, á dẹ̀ jẹ́. At the end of the day, á jẹ́ kí n máa mọ̀ wípé bí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta, omi ni ó fi ṣu. Kí la wá ń sọ? Ọmọ Yorùbá, wọ́n ní watermelon, àwọn ọ̀tá ti rí metamelon wà ńbẹ̀, pawpaw wà ńbẹ̀, pineapple wà ńbẹ̀, apple wà ńbẹ̀, ọsàn wà ńbẹ̀, ọ̀gẹ̀dẹ̀ wà ńbẹ̀, cherry àgbálùmọ̀ ó wà ńbẹ̀. Nílànà oúnjẹ jíjẹ ìta sì rí for now, iṣu ẹ̀ ti wà, ẹ̀wà ẹ̀ ti wà, canned food tó ń gbé wá láti ìlú òyìnbó lóríṣiríṣi bẹ́ẹ̀. Bóyá o kàn lọ ń lọ, ìwọ tó jẹ́ pé ó ti mọ́ ẹ lára, o ò lè dáko, ṣùgbọ́n tó bá débi oko olóko, tó bá rágbàdo ńbẹ̀ wàá sáré yá, wàá ní kó lọ sè é jẹ. Ṣórí bó ṣe dìímú tó rò pé ó fẹ́ yọ́ kúrò níbi yẹn, ó máa dín lẹ́sẹ̀kẹsẹ̀. Torí ìṣọwọ́ tí àdó olóró yẹn fi máa rú, àdó olóró yẹn ó ya wèrè ju nọ́ḿbà àdó olóró lọ. Àdó tó máa ṣe gbìm tó jẹ́ pé about 1 to 2 miles, wọ́n á mọ̀ pé ọdún nìkan. Á fẹ́ gbìm tí ò ṣe dúdú kékeré o, tó nílé á gbọ́ tá wí fún toko, tó máa wí fẹ́ni tó wà lóko. Tẹ́ni tóko gan á gbọ́ tá máa pelé. Àwa náà gbọ́, àwa náà so ẹ jẹ́ á lọ jára wa, this is a security alert. Nígbà tí wọ́n ti lo gbogbo ọ̀nà, wọ́n mọ̀ pé àwa ọmọ Yorùbá jagunjagun ni wá. Ìran aládé àti ìran jagunjagun làwa ọmọ Yorùbá. Wọ́n mọ̀, torí ẹ̀ wọ́n lo gbogbo ọ̀nà, wọ́n wá lọ́nà ogun, gbogbo ọ̀nà tó ń wá, àwọn bàbá wa wọ́n lé wọn, wọ́n sáré kàbàkàbà. Wọ́n ti wá rí i pé nísìnyí wọ́n wá lọ gbé bírèènì kalẹ̀ pé kí làwọn lè fi ṣẹ́gun àwọn ìran yìí, wọ́n wá gbé ẹṣin wá. Wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá pé a níbẹ̀rù fọlọ́run. Látìgbà táwọn bàbá wa ti ń bọ òrìṣà sí gbogbo ẹ̀, wọ́n ti ní ọ̀wọ̀ fún òrìṣà. Ká máa sọ pé Olódùmarè tó ń gbẹ́rù òrìṣà bá sọ̀rọ̀. So now ẹ̀yin náà tún wo ọ̀nà tó tún fẹ́ fi wọlé sí wa lára sí. Àwọn ló create hunger. Wọ́n tún gbé ohun tó máa quench hunger, tó máa pààyàn finally, wọ́n tún gbé wá. Bóyá orí strawberry nínú igbó, má mú, kò sí ìwọ ló fi síbẹ̀. Orí watermelon nínú igbó, fílẹ̀, kò sí ìwọ ló gbìn. Orí carrot, fi sílẹ̀. Cucumber, fi sílẹ̀. Cabbage, fi sílẹ̀. Anything tí ó bá ti kí ń ṣe tiẹ̀, má dánwó ẹ̀ wò. Because tó bá lọ lu páńpẹ́ àwọn ará bíi, you will not live to tell the story. O ò ní sí láyé mọ́. Wàá ti kú. Reality nìyẹn. Reality. Òkodoro òótọ́ nìyẹn. So now, ẹ bá wa send fídíò yìí sáwọn èèyàn káàkiri àgbáláyé. So that a ò mẹ́ni tó ní family tó ń dáko nílé, a ò mẹ́ni tó ní family tó ń ṣe backyard farming tàbí tó ń ṣe my speech, àwọn nǹkan bẹ́ẹ̀ ṣá. Torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn fi ń dáko nísìnyí. Ẹlòmíì wọ́n kọ́ máa gba woman palọ̀. Nínú woman palọ̀ yẹn tẹ̀lé ní á sọ di oko tí ò dẹ̀ ní tí kankan bọ inú ilẹ̀. Wọ́n lo àpò, wọ́n lo piragoli sísè, wọ́n lo poly bag, wọ́n lo cement bag. Kò sí nǹkan tí wọ́n ò lò láti fi dáko nísìnyí. Mobile farming ni wọ́n pè é. Débi pé tó bá gbé iṣu 1000, tó bá fẹ́ kókó ibà ilé mi, kò sí pé wàá ṣẹ̀ṣẹ̀ máa dúró pé ó jẹun oṣù. Ó máa kó àwọn báàgì ẹ̀ sínú mọ́tò ní tán.
ìyẹn ò dẹ̀ ní kí iṣu ibẹ̀ má da. Kódà àwọn iṣu tó bá tún ṣe bẹ́ẹ̀ gan tún máa ń ta ju normal iṣu lọ. Èmi sọ bẹ́ẹ̀ fún yín. So bó bá rí iṣu nu igbó lásìkò tá a wà yìí, ìwọ kọ́ ló gbé síbẹ̀, fi sílẹ̀. They are all artificial crops, artificial explosion crops. Ó ní bó ṣe máa ń pè ṣá, there's how they call it. Kí gbogbo nǹkan yẹn tó dé nìkan tá à ìwọ tó kúrò nílé, kò ní láti jẹun kó tó kúrò nílé náà. Bó dẹ̀ jẹun, tó bá délé ẹ lọ jẹun, ó dájú kó yan ìfẹsẹ̀ sí lọ. This is security alert. Àwọn bàbá wa ní ká pariwo ẹ̀ fún yín pé kẹ́ má fi ṣeré o, pé kò ṣọ̀rọ̀ eré o. Ìyẹn ní aspect crop nìyẹn. Kò bá jẹ́ guava, kò bá jẹ́ banana, kò bá jẹ́ ọsàn, kò bá jẹ́ grape, kò bá jẹ́ lemon, anything tó ṣáà jẹ́ èso tó bá ti rí nínú igbó lásìkò tá a wà yìí, gbójú ẹ kúrò ńbẹ̀ kò sí ìwọ̀lú. Alákọ̀ọ́kọ́, ẹlẹ́kejì again, òun ni àwọn nǹkan tí wọ́n ń ṣe nísìnyìí. Electronic, àwọn eléyìí wọ́n tiẹ̀ náwó sí tiwọn. Electronic, ó lè jẹ́ iPhone 17 Pro Max. Tó bá ti rí báyìí, á wù ẹ́ lójú. Bó bá ṣe ní kó bẹ̀rẹ̀ kó mú báyìí, you no need to tell the story. Ó máa wà on and live lẹ́sẹ̀kẹsẹ̀. So that is it. Orí fóònù yìí, kódà kọ́ páàkì ọ̀kadà síbì kan tó bá wù ẹ́, tí ó bá ti jẹ́wọ́ ló ní, ọmọọba má dídì ẹ̀. Wọ́n lè mú power bank kí wọ́n gbé sílẹ̀. Wọ́n lè mú Wi-Fi kó gbé sílẹ̀. Ẹ ká mọ tá à ń ṣe. Àwọn ará bí yìí wọ́n ti lo gbogbo ọ̀nà láti fi bá wa jagun ọ̀dúnrọ̀. Kò sí ọ̀nà tí wọ́n ì tí gbà tí Yorùbá ò fi borí wọn. Ẹ wo irú ideology tí wọ́n ti kọ́ wọn pẹ̀lú yìí. Tí ó bá ṣe pọ́lá Ọlọ́run nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá, irú nǹkan báyìí ó lè pa gbogbo ìlú lẹ́ẹ̀kan náà. What are we talking about? So the ball is in our court. Ọwọ́ wa ló kù sí báyìí. Àti rí intelligent information ká mú lò. Kò wá tí pé ká mú lò nìkan o, àwa tá à ń gbọ́ yìí. Ó tún wá àwọn èèyàn wa tó wà nílé, tá a bá send fídíò yìí sí wọn, tá a send link YouTube MassBTV, tẹ́ ẹ̀ send ẹ̀ sí wọn, káwọn náà subscribe, so that bó bá ṣe ń jáde báyìí, bẹ́ẹ̀ bá ṣe ń rí, àwọn náà máa rí. Kò ní jẹ́ pé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa send ẹ̀ síra yín, máa waste time tó yẹ kẹ́ waste. Ọlọ́run ti lò mí láti ṣe gbogbo ẹ̀ ní wọ́n fún. Just subscribe free of charge. O lè lo 1 megabyte. O lè lo 0.5 megabyte. So kẹ́ ká mọ tá à ń ṣe o. Ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a bá wí fún ọba jẹ́ ó gbà. Èmi ọmọ yín MassBTV, mo ti wá jẹ́ iṣẹ́ táwọn bàbá wọn ní. Ó wá kù sí lọ́wọ́ wọn. Ó wá kù sí bí gbogbo wa ṣe máa make sure pé fídíò yìí ó go round. Ẹ̀yin náà ẹ wò, tí ó bá kí n ṣe pé àwọn èèyàn jẹ́ olórí burúkú, tí ó bá ń ṣe pé wọ́n ti rí wa tán sí finish, àwọn wá lò kankan, ó wá dà gadget, fóònù, power bank, laptop, bèbí tí ọmọdé lè máa fi ṣeré nílé, teddy bear, gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn tẹ́ ṣe kó sábẹ́ aṣọ. Ẹ má jẹ́ kó wọ̀ wá lójú. Ohun tí ó bá ti jẹ́ tiwa, ẹ má jẹ́ ká máa dá ẹ̀fún. Ṣe bí o ti mọ̀, ẹ yá wa ṣàpọ́n. Ṣe bí o ti mọ̀, ẹ yá wa ṣàpọ́n yín. Ṣùgbọ́n ọ̀tún bá wù kí ẹ yá wa ṣàpọ́n jà. Ṣùgbọ́n ọ̀tún bá wù pé kí ló fẹ́ ṣẹlẹ̀? Ìyẹn ìwọ ọkọ, wà á kọ̀ kú kú òjijì. Because irú àwọn kú bẹ́ẹ̀ kú òjijì tí ò lérò kò lè kú.
nǹkan tó program sínú àwọn kìíní yẹn ó ya wèrè ju high tension lọ. Ẹ̀yin náà wò allegedly ni o, báwo ló ṣe máa kó àwọn nǹkan báyìí wọlé tí ìjọba ìlú ò dẹ̀ ní mọ̀, táwọn custom ò intercept wọn. Anyway, àti ẹ̀ lè blame ẹni tó jẹ́ comptroller general of custom náà because àwọn ẹni ibi tó ń ṣàwọn iṣẹ́ ìdọ̀tí yìí, wọ́n ní network, wọ́n mọra wọn 100%. So that's about that.